A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tọrọ àlékún kí àtìgẹ́ fún ti sílẹ̀ Ànábì wa Muhammad. Just a quick one. Mo kàn fẹ́ sọ léyìí tí ò ní ju bí ìṣẹ́jú bí mélòó lọ. Mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ bá rí prógrámù yìí kẹ́ bá mi share rẹ̀ torí mo fẹ́ kó débi tí mo ránṣẹ́ sí. Mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ànábì wa Muhammad. Ànábì sọ pé mara minkum munkara, ẹni tó bá rí nǹkan kan nínú yín tọkàn ẹ̀ kọ̀ tí ò dáa, falyughayyirhu biyadihi. Tó bá jẹ́ pé nǹkan tó rí yìí tó lè fọwọ́ ara ẹ̀ yí padà ni kó lo ọwọ́ ẹ̀ láti fi yí padà. Wa man lam yastati', ẹni tí ò bá sí tí agbára ti fọwọ́ yí padà ò sí lọ́wọ́ ẹ̀, fa bilisanihi, kó fi ẹnu ẹ̀ yí padà, ìyẹn ni pé kó sọ kó jẹ́ káyé mọ̀ pé this thing is not good. Ẹni tí ò bá wá lè fẹnu yí padà, fa bi qalbihi, kó jẹ́ kó wà nínú ọkàn ẹ̀ wípé mi ì lè fi ọwọ́ yí kíní padà, mi ì lè fẹnu yí padà, àmọ́ mi ò gbà pé mo ti rí ó dáa bẹ́ẹ̀. So látara àdìsá nígbà Muhammad yìí, òun ni mo ti fẹ́ wọlé sí nǹkan tí mo fẹ́ sọ yìí. Mo dẹ̀ fẹ́ sọ fún attention Alhaji Kolington Àyìnlá torí ìdí méjì. Ìdí àkọ́kọ́ ni pé mùsùlùmí ni wọ́n. Ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé we are from the same state kan náà láti dìjọ wá. Tòbí ìyẹn ò bá tiẹ̀ ṣe pàtàkì tó, ìjẹ́ ọmọ ìyá mùsùlùmí ó ṣe pàtàkì. Àti wípé ìbẹ̀rẹ̀ orin wọn, àkọ́kọ́ rẹ́kọ̀dù tí wọ́n kọ́kọ́ ṣe ojú àwa yìí náà ló ṣe, onípákó ó ṣojú wa. So kí wọ́n wo bí wọ́n ti bẹ̀rẹ̀, kẹ̀dẹ̀ wo ibi tọ́lọ̀ ní kẹ́ bá délé ni. Àwọn kan lẹ́nu jẹ́ contemporary, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n á sí láyé mọ́. Bí kan kò bá dájú mẹ́, èyí tẹ́ pé ní 5 and 6 yín tẹ́jọ bẹ̀rẹ̀, àwọn dà lónìí. Ọlọ́run ṣe yín kù ní tìtorí wípé ó ní ìdí tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀. Ìdí tọ́lọ́run wá fi ṣe bẹ́ẹ̀ ní bàbá mà kankan bẹ́ẹ̀, a mọ̀ wípé tó yẹ yín nísìn, oníkẹ́ máa dúpẹ́ fọlọ́run. Ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tó jẹ́ pé àwọn tẹ́jọ́ gbé ládùúgbò nìkan ló mọ̀ yín. Ẹ padà ṣe ẹ̀rá pálápálá, ẹdẹni tí gbogbo ayé mọ̀. Kò síbi tán ti máa dárúkọ yín tí wọ́n àní mọ̀ yín. Wọ́n mọ̀ yín látara sẹ́tẹ̀ èèyàn láàyò. Àsìkò tẹ́ wá wà yìí, àsìkò àlùjú ilallahi wal audatu ilayhi, àsìkò tó yẹ kéèyàn ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run. Ó wà lákọọ́lẹ̀ pé ẹni ó bá ti pọ́ mọ 40 ọdún, tó bá ti pọ́ mọ 40 ọdún, ó ti ń súnmọ́ ibi tí ń lọ. Ó ti ń súnmọ́ ibi tí ń lọ. Falyastahi minni, Ọlọ́run ní kí ẹni bẹ́ẹ̀ ó máa tijú òun. Tó bá ti pọ́ mọ 40 ọdún. Of course, èyí tó dájú tí ò sí iyèméjì mẹ́rin pé ẹ jọ mọ 40 ọdún lọ, ẹ ti jọ mọ 50 ọdún lọ, kọ́tẹ̀ jọ mọ 60 ọdún lọ. So Ọlọ́run ti fún yín ní extra. Torí pé Ànábì Muhammad tún sọ wípé àmọ́rù ummati, Ànábì láwọn àlùmọ̀ ọ̀hún yìí, tẹ́yìn náà jẹ́ kan náà àlùmọ̀ Ànábì ọ̀hún torí pé mùsùlùmí ni yín. Ànábì ní tí wọ́n bá dàgbà dópin, èjì wọn ní ju between 60 and 70 lọ. Ó ní kọ́ọ̀lù làmínì ọ̀hún, ó kéré nínú wọn tí ó kọjá ẹ̀. So ẹ rí i pé ẹ̀sà Ọlọ́run ṣe yín lẹ́sà nísìn. Kò wá yẹ kó dásìkò yìí kó jẹ́ wípé nǹkan tọ́lọ́run ò fẹ́ òun ni yóò máa tọwọ́ yín jáde. Nǹkan tọ́lọ́run ò fẹ́ tó ń tọwọ́ yín jáde, òun náà lọ̀rọ̀ ọtí. Ilé ọtí tẹ́ sí fi akhiril umri, nígbẹ̀yìn, nígbà tẹ́ ti dé gbẹ̀yìn ayé, ó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bọ́lọ́run ti ṣe yín tó ṣe yín kù. Kẹ́ wá máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, kẹ́ sì máa túbá àwọn nǹkan tẹ́yìn náà bá mọ̀ pé ẹ ti ṣe sẹ́yìn tí ò dáa. Torí pé kọ́dé mi tí ń sọ̀rọ̀ yìí, mo ti súnmọ́ ibi tí ń lọ, náà tọ̀tọ̀ kọfẹ́ yín. So ibi náà làwọn gbà dọ́dọ̀ àwọn àfá tí wọ́n tún wá bẹ̀, tí wọ́n tún wá ké Kùránì tí wọ́n ń ṣàdúà. Kò sí nǹkan fẹ́ justify nǹkan tí wọ́n ṣe, kò sí ìdí kankan fún tí wọ́n ṣe tí ò dáa ni tó yẹ kí wọ́n túbá lọ́dọ̀ Ọlọ́run. Nǹkan tó lọ́run lóhun ọ̀fẹ́, òun ni ẹ̀yin dálẹ̀ wá pè wọ́n sí, àwọn náà wá bẹ̀. Irú owó kí ni wọ́n ń wá? Irú ebi kí ni bá máa pa wọn láti máa ṣàlùkùránì níbi nǹkan tó lọ́run lóhun ọ̀fẹ́. A ní láti sọ eléyìí tá a bá sọ ọ̀rọ̀ Nàìjíríà kì í rìn lẹ́sẹ̀ yìí máa ń sáré ní ààrẹ lómi náà tó tún kọ́pì irú nǹkan báwọn. Ọ̀rọ̀ yín tó sọ pé ní Alhaji Kolington Àyìnlá, ọ̀rọ̀ yín ọpẹ́ ló yẹ kẹ́ máa dún fọ́lọ́. Ṣé bí níjó ní tí mo wí yìí 80s, ẹ̀dá lẹ́sẹ̀ rẹ́kọ̀dù lẹ̀ tẹ pè ní Kolington rẹ́kọ̀dù, tẹ ní ó wà ní tàbàtàbà lágége. Ìyẹn bá iṣẹ́ yín mu, kí ló ṣe iléeṣẹ́ rẹ́kọ̀dù yẹn? After that, ẹ tún dá iléeṣẹ́ jálẹ̀. Eléyìí náà dá bísínẹ́sì ni. Ẹ padà síbi méjèèjì yẹn.
ìyẹn ló yẹ kẹ́ develop kẹ́ máa bá lọ kì í ṣe léyìí ìtẹ̀rawọ́lé yìí ò dáa gẹ́gẹ́ bí mùsùlùmí ó yẹ ká sọ fún yín ó sì yẹ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ sì ṣàtúnṣe rẹ̀ kọ́lọ̀ kò lè bá ṣàtúnṣe ọ̀rọ̀ gbogbo wa náà ẹ̀yin àfà tí wọ́n pè síbẹ̀ tẹ́ ẹ dáhùn tẹ́ ẹ tẹ́ lọ ṣàdúrà ń bẹ́ ó burú jáì gidigidi gan kò sì dáa kì í ṣe tó dáa ni ó sì yẹ kẹ́ ẹ túbá kọ́lọ̀ lè foríjì yín. mo sọ lẹ́ẹ̀kan wípé ìbẹ̀rẹ̀ orin Alhaji Kolington Àyìnlá oríkẹ́lẹ́ mi máa wò wípé àjọ làwọn eléyìí dáyé náà àìsàn ọmọdé o báyìí tẹ̀ sàgbàlagbà àmọ́ àìsàn ọmọdé the first record Alhaji Kolington Àyìnlá ojú wa ló ṣe onípákó tẹ́ ẹ ṣe ojú wa ló ṣe so à ń follow trend torí àfẹ́ ká look stupid ká bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yín ọpẹ́ ló yẹ kẹ́ ẹ máa dún fọ́lọ́ ṣe yín kù àwọn kan lẹ́jọ́ bẹ̀rẹ̀ tí wọ́n sí láyé mọ́ ṣíṣẹ́kù yín ó yẹ kẹ́ ẹ fi máa dúpẹ́ fọ́lọ́run ni ọlọ́run ní jẹ́ wà lára àwọn tí wọ́n dàgbà tán tí wọ́n yọwọ́ kọ́wọ́ sókè lélẹ́yìí o ní ìtòrí pa àjọmọ state gas àjọ jẹ́ mùsùlùmí ẹ gbà kẹ́ẹ̀sì ṣàtúnṣe rẹ̀ ọlọ́run kó ṣàtúnṣe gbogbo wa náà gbogbo ẹni tẹ́ bá listen sí program ẹ bá mi share rẹ̀ for the attention of Alhaji Kolington Àyìnlá. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.